Assalamu alaikum Alhaja. Àmì alaikum salam. Ẹ kú lé o. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ìjọ kan pẹ̀lú wa. Ẹ kú ewu ọkọ̀. Àwa ni ẹ wà. Ṣé dáadáa lẹ dé? A dúpẹ́ mà. Ẹ kú ni o. Yes ma. Àwọ̀ gbà. Ṣàlàáfíà la bá yín. Dáadáa la wà. Ẹ ṣé kú àdótì o. Gbogbo ọ̀hún ńkọ́. Àlàáfíà la wà. Àwọn ọmọ mi náà ńkọ́, ìyàwó mi ńkọ́. Àlàáfíà everybody wà. Gbogbo wọn wọ́n ṣoríire. Àmín mà. Gbogbo wọn ọ̀rọ̀ náà báyọ̀. Allahumma àmín mà. Náà bá ní ṣe. Àmín náà ya Allah. Ìyanu ṣẹlẹ̀. Àmín mà. Ọlá àbíbẹ̀ jẹ̀bẹ̀. Àmín náà ya Allah. Ọlá ìpín méjì rẹ̀. Ọlọ́run ní ìfibẹ̀ yẹn bú ọ. Àmín. Kò ní ìfibẹ̀ bú àwọn tó kó lọ náà. Àmín náà ya Allah. Ọlọ́run ní dọ́ọ̀lẹ́bì. Àmín. Àmín Alhaja. Ọlọ́run ọ̀dọ̀. Àmín Alhaja. Ẹ kú lé. La La quwwata illa billahi alil azim. Ǹjẹ́ mo kí wa lọ́kùnrin, mo kí wa ní ìlóbìnrin, mo kí wa lọ́mọdé, mo kí wa lágbàlagbà, mo kí wa sí Merentelu, bẹ́ẹ̀ ni mo kí wa sí Mẹ̀kàsì Àrúbà pé gbogbo àyèkáyè tẹ́yin bá wà lórílẹ̀-èdè yòówù tẹ́yin bá wà, mo fi kíkí orílẹ̀-èdè yín, mo fi ń kí ẹnì kọ̀ọ̀kan wa pé a kú déédé àkókò yìí o. Akínsọlá Nurudeen Adékúnlé lórúkọ tí mò ń jẹ́. Àlàjí orúkọ ni wọ́n ń pè ní Matagbamole 1, Mr. Fẹ́lẹ́tọ̀lẹ́tọ̀ ẹ̀. Ọlọ́run ló dé 1, àyàfọ́ Ọlọ́run yín lè yí, èmi àpè mi lọ́mọ ọlọ́pẹ́ ní gbogbo ìgboro. Ìyẹn ni mo ṣe máa ń ṣàdúrà wípé ẹnu ọpẹ́ tèmi ti yín, Alhaja, Ọlọ́run ọba ọmọ ní jẹ́ ọkàn. Àmín, àmín. Àmọ̀ ọ̀rọ̀pẹ́ dú. Àmín náà yà lá. Ọmọ Akínsọlá mo ti wà ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Nàìjíríà ni mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ìrìn àjò ẹ̀ǹlẹ́ ń bẹ̀rùn èyí tí Matagbamole tó ń ṣe lọ sí ọ̀dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lọ́lọ́kan òjọ̀kan gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí kí n tó kù ní orílẹ̀-èdè olómìnira ti Benin Republic wípé tí n bá ti ń délé o gbogbo àwọn olólùfẹ́ tèmi o ń lọ mọ́ kàn sí wọn. Níbo ni mo tún já sí yìí? Ọ̀dọ̀ ta ni mo sọ̀kalẹ̀ sí? Èmi lọ máa níyà tó pọ̀ tẹ́ ẹ̀ bá mọ̀. Matagbamole ọmọ níyà tó pọ̀. Àníyàwó tó pọ̀. Ẹ̀ńtọ́ lọ́rẹ̀ tó pọ̀. Àwọn ọ̀tá náà ń bẹ o ṣùgbọ́n àárí wọn. Ọ̀tá ń bẹ o àárí wọn. Ọ̀rẹ́ làwárí. Nítorí pé gbogbo ogun tọ́ta ń gbé Ọlọ́run ọba òjò borí wa. Kí la wá fẹ́ rí wọn fún? Ọ̀rẹ́ là á máa rí àwọn ọ̀rọ̀ ta. Elédùà ò sì ní járì náà rí wọn. Nítorí pé wọ́n lẹ́ni tí ọba mọ̀ rẹ̀ yẹ kò lè bọ̀ tá yẹ. Wọ́n mọ àwọn tèmi mọ̀ mí. Ọ̀dọ̀ ìyá mi ni mo gúnlẹ̀ sí. Ìyá alálùbáríkà, ìyá abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Àwọn ìyá tí wọ́n ń pọn ọmọ wọn tí wọ́n tó ń pọn ọmọ ọlọ́mọ. Ta ni mò ń perí? Ẹni tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mú owó ni. Òjò sì ti ń pa gúnbọ̀ ọjọ́ ti pẹ́. Ìdọ́ǹtè Alhaja HUSSAINAT ADEBISI MOSADOLUWA ọlá àdúà ni màmá mi tí mo wà lọ́dọ̀ wọn. Ìyá Núrù tún rèé. Ìyá Núrù tún rèé. Tí wọ́n bá ní wọ́n nà mí á ní ẹ má nà. Bí wọ́n bá ní wọ́n fàjà ní kò ṣeé fàjà ọmọ ẹ̀yin ni mọ́ mi ẹ kú lé. Ẹ káàbọ̀ sórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ṣeun. Ojú ń ròyìn ìgbà tí mò ń lọ pé àìwọ ọmọ yìí kí ló dé bóyá mọ́ mi á lọ o. Nítorí pé tá a bá jókòó tì í ẹ̀kọ́ ilé nìkan la ní, ẹ̀kọ́ ti ọ̀dọ̀ wa ń bí nìkan la ní. Ìwọ̀nba tá a jáde lọ yìí a tún ti kẹ́kọ̀ọ́ kún ẹ̀kọ́ mọ̀mọ́. Àdúrà yìí gbà lé wa lórí. Ààrìn ká sọnù. Àdúrà yìí gbà lé wa lórí. Ààrìn ká lọ pàdé àwọn ìkà. Àdúrà yìí gbà lé wa lórí. Gbogbo ọmọ tákàrà kó lọ sépo kò dín o. Àdúrà yìí gbà lé wa lórí. Ìlú tá a lọ tá a mẹ́ni kankan. Ìlú tá a lọ tá a níyà tá a ní bàbá. Ìgbà tá a débẹ̀ Ọlọ́run tẹ́lẹ̀ o. Àdúrà tẹ́ ń ṣe ká tó kú òlé. Ètò ẹ̀ tún ṣe ń gbà tá a tún bọ́rí sí ìrìn àjò tán pé ọmọ yóò gbọ́dọ̀ sọnù mọ́ wa lọ́wọ́. Tọmọtọmọ tayataya. Alhaja Ọlọ́run gba àdúrà yín lórí wa. Ọlọ́run ò dojú àdúrà tì yín. Mo dé pé o. Bó tilẹ̀ jẹ́ pé mi àti Sọ̀fíàtù lájọ wálé àmọ́ àwọn tó kù náà ń bẹ lálàáfíà ara. Inú mi dùn ayọ̀ mi kún pé àtorí pàǹlẹ̀ ẹ̀dẹ̀ ká bẹ́ẹ̀dẹ̀ jẹ́. Èyí ó sì máa jẹ́ àmọ̀ràn fún gbogbo ẹni tó fẹ́ rìnrìn àjò tó balẹ̀ jẹ́ tó bọ̀nà jẹ́
béèyàn bá lọ tó bá bọ̀ ilé lábọ̀ sinmi oko ta ló lọ dé bá ọmọ Akínsọlá mo kúrò lé wọn òkú òlé àwọn ìyá mi tí mo fi sílẹ̀ nílé tí wọ́n ṣàdúrà nígbà tí mò ń lọ mo dúpẹ́ pé mo dé bá wọn láyọ̀ àtàláfíà èmi náà sì wá ṣe ládùúgbà nígbà tí mò ń lọ mo ní mọ́mọ́ oore tí ń fi sílẹ̀ tí mo fi ń lọ yìí oore ìdùnnú tí ò sí lọ́wọ́ yìí tí mo fi ń lọ yìí gbogbo ìgbà tí n bá fi padà dé máa dé bá ní mọ́ mi mo débò rẹ̀ àbí ń débò rẹ̀ alhamdulillah àwa náà tá a lọ tẹ́ ṣàdúrà fún alhamdulillah àfò káforí sọgí o alhamdulillah àwọn ìyá bíi tiyín la bá pàdé lọ́hùn àwọn bàbá bíi tiwa la bá pàdé lọ́hùn àwọn ẹ̀gbọ́n bíi tiwa la padà bá pàdé lọ́hùn lórílẹ̀‐èdè olómìnira ti Benin Republic ojú òní tiyín ẹ bá ń kí àwọn tiwa nínú pílátífọ́ọ̀mù Yorùbá Lágbà online television lórí YouTube màmá mi HUSSAINAT ADEBISI MOSADOLUWA ẹ ti rí fídíò wọn lóríṣiríṣi ẹ ti rí fídíò wọn lóríṣiríṣi màmá mi ẹ bá ń kí àwọn èèyàn tẹ́ bá kí wọn tán kí n mú díẹ̀ wá nínú àwọn àjọṣepọ̀ wa kán lè mọ̀ pé ọjọ́ ti pẹ́ ẹ bá ń sálámọ̀ sáwọn èèyàn. àfàsìkò sálámọ̀ sí Yorùbá Lágbà nínú ètò Yorùbá Lágbà bẹ́ẹ̀ ni pé assalamualaikum warahmatullahi wabarakatuh. wa alaikum salam warahmatullahi wabarakatuh. gbogbo ẹni tí ọba nífẹ̀ẹ́ mi dọ́gba lórí ètò yìí gba àwọn máa lékún àmín àwọn wọn máa lékún àmín dáadáa wọn máa lọ síwájú àmín torí gbogbo ẹni tí ọba fi tiẹ̀ lẹ̀ gbọ́ tẹni ẹlẹ́ni Ọlọ́run náà ni ó máa bá gbọ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá wá fi ọkàn tí fi ń bá ètò yìí lọ pẹ̀lú pé a fẹ́ kí Matagbamole kó ní àgbéga lórí ètò yìí Ọlọ́run yóò máa bùkún gbogbo irú ẹni bẹ́ẹ̀ ìṣobìnrin ni ìṣọkùnrin ni ìṣọmọdé ni ìṣàgbà ni gbogbo wa la máa láṣeyọrí wọ́n ní fẹ́ràn ọmọnìkejì rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀ tí èèyàn bá sì na ìka kan sọ́mọnìkejì gbogbo 9 yòókù tiẹ̀ ni. Allahu Akbar. gbogbo ẹni tí wà náà ka yọ̀ tí náà ka oríire sí ọmọ ọlọ́mọ kó mọ̀ wípé ara àwọn lòun ọmọ àwọn lòun nà sí ara àwọn lòun nà sí Allahu Akbar. torí ẹlẹ́san lọ́lọ́run ẹlẹ́san lọ́lọ́run kò bímọ Ọlọ́run ò bímọ ọbẹ̀ san gbogbo nǹkan téèyàn bá sì ṣe láyé kò gbé bí dáadáa lèèyàn bá ń ṣe kó mọ̀ pé kò gbé bó òkèrè rí ọmọ rí òkú àrọmọdọ́mọ rí òkú tó bá ṣe wípé láburú náà ló bá ń ṣe tó Ọlọ́run lẹ́lẹ́san kálukú wa Ọlọ́run ọba kan máa san kálukú lẹ́san gbogbo àwọn tí wọ́n fẹ̀mí dọ́gba lórí ètò yìí Ọlọ́run bá ní san wọ́n lẹ́san bá ní san wọ́n lẹ́san bá ní san wọ́n lẹ́san àlùbáríkà wọ́n wà jẹ́ kí ètò náà takú àmín Ọlọ́run ẹjọ́ takú ọ̀nà bí èéfín àmín Ọlọ́run Ọlọ́run kó máa ṣàgbéga àmín Ọlọ́run kó tó máa túbọ̀ mọ̀ tẹ̀síwájú lórí ẹ̀ àmín Ọlọ́run ọba tí ó ní wíbẹ̀ àti jẹ́bẹ̀ onírànlọ́wọ́ alátìlẹyìn tí ó gbé ọ débi gíga lórí ètò kọ́lọ́ ọba yàn pẹ́ sí ọ̀hún àmín kọ́lọ́ ọba yàn tí ọ àmín kọ̀wọ́lá wíbẹ̀ jẹ̀bẹ̀ àmín Ọlọ́run kọ̀wọ́lá ìpè méjì Ọlọ́run àmín kọ̀wọ́lá apọ̀ kan ṣoṣo lọ́lọ́run àmín kọ́lọ́n bá ń sínú àwàyọ̀ fún àmín kọ́lọ́n kọ́ orin aláàánú sí ọmọ ẹ̀ àmín Ọlọ́run orin alátìlẹyìn sí ọmọ ẹ̀ àmín ọlá wíbẹ̀ ọlá jẹ́bẹ̀ rẹ̀ àmín ọlá ìpè méjì Ọlọ́run ọlá aláhùlà wàlá quwwata illa billah. Alhaja ó ní ètò kan eléyìí tí a jọ gbé kalẹ̀ lọ́jọ́ kìíní àná tí a pè ní non-governmental organization tẹ́ ẹ̀ bá gbàgbé arábìnrin kan tí mo pàdé ní Ìwòrò tí mo ṣètò fún táwọn èèyàn bá ń ràn lọ́wọ́ arábìnrin kan yá àfàrí kó gbogbo ẹ̀ fún tá a gbalé fún ẹ mọ̀ pé bẹ́ẹ̀ láti ronú wípé ètò ibi tí ń lọ yìí orí afẹ́fẹ́ làwa wà ó sì di dandan kí àwọn èèyàn máa darí pé bó láti tọ̀ sọ́dọ̀ wa kọ́lọ̀ má bà wá ló kọjẹ́ ni a ṣe wò pé ẹ̀yin màmá wa tá a ti jọ ń bá bọ̀ kẹ́ ẹ jókòó ẹ̀yin Alhaja Dainá Alhaja Balikis Ọ̀pọ̀ọlá ẹ̀rí pa gbéra a lọ sí ọ́fíìsì kan ní Ìwòrò tẹ́ ẹ̀ bá gbàgbé ohun tá a ní kájọ lọ ṣe ń gbà náà lórí arábìnrin yẹn la bá dé Ìyágànkú ni wọ́n fi sọ fún mi ní Ìyágànkú pé kí n máa lọ sí Ministry of Women Affairs
ìgbà tí mo débẹ̀ àwọn ní ká lọ register NGO wa ní Corporate Affairs Commission eléyìí tó jẹ́ pé 150,000 là ń wá ń gbà náà táàrí láti fi ṣe registration yẹn ṣùgbọ́n ibi tí a fẹ́ gbin obì sí njọ́ náà lọ́hùn obì òwú ń bẹ̀ ètò ọjọ́ náà lọ́hùn amóhùnmáwòrán tá à ń lò ẹni tá a jọ dòwò pọ̀ ó padà dà mí ó sì ti mú gbogbo ẹ̀ ó dojú ẹ̀ délẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ọláàánú kan Ọlọ́run ní kí n yan yọ ètò ọjọ́ náà wá kú nítorí pé mo tún ti ṣètò fún arábìnrin kan Benin Republic ni mo wà tán ti ń pè mí mo sọ bẹ́ẹ̀ náà fún Alhaja Àdáyíná tẹ́ bá ti wo fídíò Alhaja Àdáyíná nígbà tí mo lọ sí ilé tiwọn náà bí mo ṣe wá yìí náà mo ṣàlàyé fún wọn Alhaja dẹ̀ máa pè yín wọ́n á pe Alhaja Balikis Ọ̀pọ̀lá ẹ bá mi lọ yọjú sí ọmọbìnrin náà níbi tí ń gbé ní Òkì àdúgbò kan tí wọ́n ń pè ní Adúlójú ní ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ lọ́dún 2022 ọjọ́ kẹfà oṣù karùn-ún ọmọbìnrin ní ọmọ ọdún 5 lọ́wọ́ ọmọ tó bí lé ọmọ ọdún 5 sì jẹ́ ọmọ oṣù 6 ó gbé ọmọ oṣù 6 kan sẹ́yìn ó fọ ọmọ ọdún 5 lọ́wọ́ ó fẹ́ lọ ṣerun fún Alhaja ńgbà tó dé Adúlójú ó cross express ó dúró ní bọ́ọ̀sì kan elérò 18 ó ń bọ̀ lábọ̀ látẹ̀kọ̀ wọ́n ní lọ sílùú Ìlọrin ṣùgbọ́n ńgbà tó dé Ìwó road wọ́n ní àwọn ọlọ́pàá dá dúró wọ́n wá ní kí ọlọ́pàá kan wọlé sínú ẹ̀ kí wọ́n máa wá mọ́tò yẹn lọ sí police station kọ̀rọ̀ kí driver yìí sì kọrí sí police station ó mórí lé ọ̀nà ọjọ́ wọ́n ní lérí pé wọ́n wá ọlọ́pàá yẹn wọ́n wá parí àwọn ọlọ́pàá tó kù kóra wọn sínú pick-up wọn àwọn ń bọ̀ lẹ́yìn wọ́n ròyìn ìbọn tí wọ́n ní wọ́n yìn ní ọjọ́ náà Alhaja wọ́n ní bí ogun ni ibi tí wọ́n ti ń ṣe yìí lọ ọlọ́pàá tó wà nínú mọ́tò níwájú ó ń lọ ìjánu ọkọ̀ mọ́ awakọ̀ lọ́wọ́ báyìí ni wọ́n lọ yàbá ọmọbìnrin yẹn àti àwọn ọmọ ẹ̀ nífọ̀nàfọ̀sù Alhaja ọmọ méjì jáde láyé Allah Akbar arábìnrin yìí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tí wọ́n kọ lòun náà eegun ẹ̀yìn ẹ̀ bí ẹ ṣe gbà ó ti wọ́ débi pé ó dẹni tí ò lè rìn mọ́ lẹ́nu tó pàdánù ọmọ méjì so wọ́n wá gbé sí UCH lẹ́yìn bíi oṣù mélòó tí ń lọ kó bí ọdún kan ni wọ́n fi ilẹ̀ ńbẹ̀ níbi tí wọ́n tọ́jú ẹ̀ dé àwọn nínú dídùn ọlọ́rẹ̀ ni wọ́n wá lọ gbalé fún ilé tí wọ́n gbà fún owó ẹ̀ jó tán onílé lòun ó lé ńlé gbogbo àwọn èèyàn kànrìnkànrìn ẹ̀rí mi lókun èèyàn tí wọ́n bá wọ́n máa ń gba owó fáwọn èèyàn ní àlọ́ bá ọmọbìnrin yóò rọ̀ náà àbáyọ ńbẹ̀ iná fi wá ronú kàn mí pé Matagbamole lè bá wa ṣe nǹkan yìí ìgbà tí mo sì gbọ́ torí wọ́n jẹ́ mọ̀ pé àwọn lọ bá wọn kan tẹ́tẹ̀ ní àwọn ìbáyàn ṣe irú ẹ̀ máa wò pé Ọlọ́run mọ́ fàdánwò kan wa ẹ̀dá kan ò kọjá àdánwò tẹ́n tó dé la rí títẹ́ nìkan bá sì dé àwọn èèyàn náà ni ó dìde sí mo wá lọ tẹ́rí sọ̀rọ̀ yẹn mo lọ gbé arábìnrin náà dìde ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó rà àánú gbà níwọ̀nba bí ò tiẹ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n mo rí díẹ̀ gbà mo wá fẹ́ gẹ́gẹ́ bí tẹ́ gbé dání àti tá a jọ ń ṣe iṣẹ́ tọ́lọ́run rán yín láti lẹ̀ ẹ̀yin ìyá mi ẹ bá mi lọ sálámọ̀ sóbìnrin yẹn kó mọ̀ pé mo léèyàn lóòótọ́ la ètò bí bá a ṣe fẹ́ ṣùgbọ́n ibì kan lẹ̀dọ́ ti bẹ̀rẹ̀ ẹ̀yọ ẹ bá ń sálámọ̀ sí Ọlọ́run ló tóbi ẹ̀yọ àwọn èèyàn náwó sí o àmọ́ kò tí ì tó ń padà lọ ṣe fídíò fún iṣẹ́ ẹjọ́ náà náà tá alájọ máa ṣe òun náà ló tún padà délẹ̀ yìí Yorùbá Lágbà online television wọn wá pátínà pẹ̀lú ẹnìkankan wọn lẹ́nìkejì àfọlọ́hún àfẹ́ ẹ̀yin ìyá mi àti àwọn tí ó tún máa kun yín nínú ìgbìmọ̀ tá a ti gbé kalẹ̀ yẹn ẹ mọ̀ pé ìjọ náà lọ́ọ́ sọ fún yín pé àwọn kìrìsìtẹ́nì ó wà nù yín kódà oníṣẹ̀ṣe yóò wà ń bẹ àwọn ìyá Ọ̀ṣun tẹ́ bá láǹfààní àti mọ́ gbọ́ mo ṣe ń sọ̀rọ̀ yìí á fi wọ́n síbi kọ́mítì yẹn ẹ mọ̀ pé òjò ni wá kò bẹ́ẹ̀ nìkan sọ̀tá àṣẹ lẹ́sìnmẹ̀sìn àṣẹ lẹ́yàmẹ̀yà ìdájọ́ ń kálukú ń bẹ lọ́wọ́ ọba tó ní wá fún ìdí eléyìí mọ̀mọ́ mi iṣẹ́ ti bẹ̀rẹ̀ àyà ti bẹ́ẹ̀lẹ̀ ó sì ti bẹ́ síṣẹ́ tó bá jẹ́ eléyìí náà lọ́lọ́run bá rán wa á mọ̀ ṣe o ọba tí ò yọwọ́ lọ́wọ́rọ̀ tiwa náà kò sì ní yọwọ́ ẹ̀yin àtàlájà Àdáyíná ẹ sọ̀rọ̀ pẹ̀lú Alhaja Balikis Ọ̀pọ̀lá ẹ bá mi sálámọ̀ sí ọmọbìnrin yẹn Kàfílà ní orúkọ ẹ̀ ń jẹ́ ìgboro Òkì ibẹ̀ ní ọ̀dọ̀ ẹ̀. Ọlọ́run ṣàlékún ìkẹ́ fún. Àmín àmín. Ọlọ́run yóò sì bá ní wo gbé dìde. Àmín yóò sì bá ní wo sàn. Àmín. Àwọn èèyàn sì ẹ̀ ṣe láàánú díẹ̀ o. Òkè sun
Ọlọ́run rẹ̀ ọlọ́ọ̀bà bìwó. Àmín àmín. Ọlọ́run tó tóbi yọ̀ọ̀bà bí òkè ṣòro náà wò. Àmín àlàjà. Yóò rọ̀ pẹ́ dúlógo Ọlọ́run. Àmín Ọlọ́run. Àmín yóò sì rí Ọlọ́run yìí. Àmín. Ọlọ́run wá jẹ́ kí obìnrin náà yóò jẹ́ kó mọ̀ọ́re. Àmín. Yóò fẹ̀mí ìmọ̀ọ́re hàn sí wọn náà. Àmín Ọlọ́run. Àmín Ọlọ́run. Ọlá bíbẹ́ jẹ́ bí Ọlọ́run. Ẹ ṣeun. Lẹ́ẹ̀kan sí ẹ kí àwọn tiwa ní Yorùbá lágbà. Mo kí gbogbo Yorùbá lágbà. Wọ́n lè sọ̀rọ̀ pé ìyá rẹ̀ tó àwọn ìyá rẹ̀ yóò sọ mọ́ ní ẹ sọ̀rọ̀ kan ṣe sùúrù wọ́n ń retí yín ní pílátífọ́ọ̀mù yẹn. Àwa náà ń bọ̀ wá kó bá sì kó bá ti tó. Àsìkò ti tó báyìí. Àwa náà ń bọ̀ wá. Ọlọ́run ọba yóò tún máa ṣe àgbéga sí i. Àmín. Yorùbá lágbà ò ní bàjẹ́ o. Àmín àṣẹ. Àgbà náà láti máa jẹ́. Àmín àṣẹ. Yorùbá ò ní dèrò ẹ̀yìn. Allahumma àmín. Ọlá wíbẹ́ jẹ́ bí Ọlọ́run. Gbogbo ohun tó lè ọlọ́ọ̀bá ní sọ́dẹ̀rọ̀. Allahumma àmín o. Ní gbogbo àpínlẹ̀ Nàìjíríà wà yìí àtàwọn àyè tó ń kálukú náà wà. Ọlọ́run ọba ni rọ̀ ọ́. Yóò rọ̀ nínú ilé ẹnì kọ̀ọ̀kan. Àmín. Yóò rọ̀ nínú àjò ẹnì kọ̀ọ̀kan. Àmín. Yóò rọ̀ fáwọn ọmọ wa náà. Àmín. Ọlá wíbẹ́ jẹ́ bí Ọlọ́run. Ẹ fi jìṣẹ́jú kan mọ́ mi aládùúrà ní ọmọ Yorùbá tí bá ń dààmú ọ wà lé kò rí náà kò rí lò ó tún gbàrìn àjò lọ nǹkan ò tún jọra wọn wọn tẹ̀lé kó lé wọn ò tún jẹ́ orójú ráàyè níbi tó wà mọ̀mọ́ ẹ fẹnu àṣẹ tẹ́ ẹ fi ń bẹ Ọlọ́run níṣẹ́jú kan ẹ fi bẹ Ọlọ́run fún gbogbo àwọn tára ní tí wọ́n rí fídíò yìí tí sáà tí ó sì wọ ọláàdúrà yín tí ó fara dẹ wọn ẹ bá ń ṣàdúrà fún ọ ìyá mi ọláàdúrà. Alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Èyí tí a sọ tọ́lọ́run fàṣẹ sí òun náà ni ó bóde lẹ́nu wa. Allahumma àmín. Ọba tó ní títóbi oníjà sọ láti dànù. Allahumma àmín. Ká tẹ ọwọ́ wa. Ẹ tẹ́wọ́ níbi tẹ́ ẹ bá wà. Ọlọ́run ìwọ ni ọba aláṣepé oore. Ìwọ ni ọba tí sì gbani. Ìwọ lọba ọ̀gbàgbà tí gbani nínú ìṣòro. Allahu Akbar. Ǹjẹ́ gbogbo ẹni tó bá wà nínú ìṣòro kò sí tàbí àìrí ọ̀nà àbáyọ. Olúwa o. Tàbí gbogbo ẹni tó kù díẹ̀ káàtó fún. Olúwa o. Wọn mọ wá lé ọwọ́ ń bá mọ nàgà rí mọ súré ọwọ́ mi ò tó. Ọwọ́ Ọlọ́run ló wà. Allah. Ọlọ́run o. Allah. A pè wọ́n wákàtí àti àsìkò yìí. Olúwa. Pé gbogbo ẹni tí wà ń dọ̀ ẹgbẹ́ irú nǹkan báyìí Ọlọ́run dákun bá ní sọ́dẹ̀rọ̀. Àmín Ọlọ́run. Ọlọ́run bá ní sọ́dẹ̀rọ̀. Àmín. Ọlọ́run bá ní sọ́dẹ̀rọ̀. Àmín. Ìwọ lọba tí yanjú ọ̀rọ̀ ẹ̀dá. Kábíyèsí Ọlọ́run. Ọba mi ọba kan ṣoṣo tó tán ìṣòro ẹ̀dá. Kábíyèsí. Wọ́n máa tán ìṣòro kálukú wa. Allahumma àmín. Káwa máa sọ fọ́lọ́run pé ìwọ Ọlọ́run o ìwọ lálágbára o. Allah. Ìwọ ló tó ṣòro mi tán. Allah. Ìwọ ni kó bá ń tán ṣòro mi. Àmín. Gbogbo ń tó jẹ́dùn ọkàn tá a bá ti ń bọ́ lọ́run sọ bẹ́ẹ̀ Ọlọ́run ó sì máa ṣàìsí. Àmín. Ọlọ́run sì máa bá ní tán ṣòro náà. Àmín ya Allah. Gbogbo bùkátà wo sì máa bíá. Allahumma. Ọlá wíbẹ̀ ọlá jẹ́bẹ̀ Ọlọ́run. Ọlá ìpè méjì rẹ̀. Allah. Ọlá ọ̀kan ṣoṣo Ọlọ́run. Allah. Ọba mi ó wá fi ara rẹ̀ hàn nínú ayé kálukú wa. Àmín o. Ọba tí gbààyàn lẹ́nu ìṣòro yóò fira rẹ̀ hàn nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Ìṣobìnrin ni ìṣọkùnrin ni ìṣọmọdé ni ìṣàgbà ni láwa ń jọ ń wá ìrànlọ́wọ́ Ọlọ́run gbogbo wa láàrin náà Àmín ya Allah. ọwọ́ tá a tẹ àníká ló fi fún Allahumma àmín. gbogbo ẹbẹ̀rẹ̀ wa ọlọ́ọ̀bá ní fàṣẹ. Allahumma àmín. Yọ̀wọ̀lá wíbẹ̀ jẹ̀bẹ̀ rẹ̀. Àmín ya Allah. Yọ̀wọ̀lá ọ̀kan ṣoṣo rẹ̀. Àmín ya Allah. Àníkáwọ́ náà lásán. Àmín. Ọ̀là aláhólàwàlá. La quwwata illa billahi aliyil azim. Bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-kawthara fasalli li rabbika wanhar. Inna shani'aka. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Màmá mi mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ìní sọnù mọ́ yín lọ́wọ́. Àmín. Láti ibi tí Ọlọ́run ti bẹ̀rẹ̀ oore fún yín tẹ́ ẹ dórí ibi tẹ́ ẹ ti sọ pé Ọlọ́run mo dúpẹ́ tẹ́ ẹ tó fi wá rí àwọn èso tí ń tara àwọn ọmọ yẹn jáde màmá ẹ̀ ní sunkún nú ẹ̀ ní sunkún òde ọba tó láyé tó lọ́run kò ní fi ẹ̀yin náà lá wa lójú ẹ dàgbà ẹ̀ ní gbó á rí yín kẹ́ o ìkẹ́ ìtẹ́ ẹ̀rí ó kéré títí gbogbo àwọn tó kù náà bá nàró wọn mọ́ mi ìgbà yẹn lẹ́tọ̀ọ́ mọ̀ pé Ọlọ́run dágbó fún yín àgbo tọ́lọ́run dá fún yín ò ní tú ẹ ń ṣe tọmọ ẹ ń ṣe tọmọ ọ̀tá ẹ tún ń ṣe taráàlú Ọlọ́run ní jẹ yín gbé ẹ̀mí gígùn àlàáfíà ara Ọlọ́run bá fi ta yín lọ́rẹ ẹ ṣé mo dúpẹ́ o nígbà tí ẹ tún máa bá mi pàdé lọ́dọ̀ àwọn olólùfẹ́ mi lọ́lọ́kan òjọ̀kan màmá mi ALHAJA HUSSAINAT
Adébísí Mọ́sádolúwa ọlá àdúà àwọn rèé tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ láti ìgbà tó ṣe díẹ̀ sẹ́yìn. Gbogbo ẹ̀yin tí Yorùbá Lágbà platform màmá mi àwọn ni ẹ tún rí yìí o. Nígbà tí àtúnjọ mọ́ pàdé láìpẹ́ láì jìnnà ni mò ń sọ fún yín pé a ní Yorùbá Lágbà àwa làgbà adìyẹ funfun òun ni àgbà adìyẹ àní dèrò ẹ̀yìn. Ó dàbọ̀.